wo bí Saheed Òṣùpá ṣe tú àṣírí Mufti Aládò ń tó ṣẹlẹ̀ yìí ó gbọ́dọ̀ bàyàn lọ́kàn jẹ́. Òun ló tú àṣírí Mufti Aládò. Gbogbo ayé tí wàá mọ̀ wípé ní àṣẹ sàkámà ń jẹ́ òun ni Mufti Aládò ń lò. Torí pé ní Saheed Òṣùpá sọ pé Kùránì ó ní scam ni, ó ní sàkámà ń jẹ́ ni. So ó ní gbogbo àwọn làwọn ń ṣoògùn. Mufti Aládò yìí òun ní sì ń gbádùn káàkiri. Ọ̀rọ̀ rẹ̀ ní jà rìnrìn láti bí oṣù kan lẹ́yìn tọ́rọ̀ yẹn ń jà rìnrìn tí gbogbo ayé ń gbé káàkiri. So ibẹ̀ ni Saheed Òṣùpá náà ti lọ kọrin. Lòun náà fi sọ wípé ní àṣẹ ń gbóńtẹ́ sọ fún wa yìí òun Saheed Òṣùpá tiẹ̀ ń gbé tiẹ̀ pamọ́ tẹ́lẹ̀ wípé òun ṣoògùn. Ṣé ọ̀sọ́ lánàá àbọ̀sọ́ lọ́dún tó kọjá? Ìgbà tá sì rí Mufti Aládò ti tú wípé àṣẹ àdó lọ gbára lé òun náà sì sọ. Gbogbo àwọn ẹlẹ́rìí bẹ́ẹ̀ ó ní tóun fi ń protect ara àwọn nu ìṣúra àwọn làdó. So ní ẹ̀sìn gbé Kùránì síwájú wípé Al-Kùránì ni ó tó gbé àwọn bàbá wa Al-Kùránì wọn gbọ́kànlé náà fi ṣẹ́gun. Ó wá di wípé ní Mufti Aládò báyìí ní sọ wá tó àṣírí gbogbo mùsùlùmí. Ó tó àṣírí Al-Kùránì tá Nábì jìyà fún. Mufti Aládò tó àṣírí kí Mufti Aládò kó jáde nítorí pé ní Mufti ni kó bá wa dájọ́ Saheed Òṣùpá ń tó sọ yìí. Gbogbo ẹ̀yin tẹ̀sí jẹ́ mùnáfíkí lérí ibú tẹ́ ń sọ̀pọ̀tì Mufti Aládò yìí. Ẹ bá wa dájọ́ rẹ̀. Gbogbo alùsùnnà tí Mufti Aládò yìí tó gbóríyìn fún yín tó sọ pé ẹni rẹ ni yín ẹ̀yin náà jáde ní tí Saheed Òṣùpá sọ ẹ sọ lé lórí tẹ́ ẹ bá jáde kẹ́ ẹ sọ̀rọ̀ kò ní dáa fún yín tọmọtọmọ. Àlùbáríkà Kùránì tí ọwọ́ àbùkù tọ́lọ́run sọ pé ọwọ́ àbùkù ọ̀kan Kùránì lánàá kọ̀ọ̀kan lónìí ẹ̀yin wá ń fà tó ọwọ́ àbùkù fi wá ń fi kan Kùránì kò ní dáa fún yín tọmọtọmọ. Gbogbo ẹni tí ó bá lè gbarata lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí kọ́mọ̀ ẹgbẹ́ ní Mufti Aládò òun ló kó orí ibú ìbá Islam. Àwọn ẹlẹ́bọ là ń bá jà tẹ́lẹ̀. Ó wá di wípé ní àwọn tá a pera ní mùsùlùmí ẹgbẹ́ ara wa wọ́n bẹ̀rẹ̀ sí ní fàbùkù kan Al-Kùránì báyìí. Àfáà olólè bóòdù jáde má lẹ́yìn bàbá Mùdírùl Markaz àdámọ́láyà tàwàdà látàwù táwa tá a sì ń tẹ̀lé wọn ẹjọ́ lóríire. Àwa nìkan la lè bóòdù pé Al-Kùránì o agbára ni òun ó tó ní ìdáàbòbò fẹ́ dà. Àwa nìkan la lè jáde gbogbo àtà ń tẹ̀lé bàbá Mùdírùl Markaz àwa nìkan la lè jáde. Àtàwọn dáhírì tọ́já sí pé ní wọ́n dó tí Al-Kùránì àwọn nìkan náà lè jáde. Ẹni kí Mufti Aládò yìí pẹ̀lú ń tọ́ ti ṣe Mufti lé lórí kọ́ wá já fọ́tíwá ní tí Saheed Òṣùpá sọ yìí ṣé mùsùlùmí ni Saheed Òṣùpá bí èsè mùsùlùmí. Kamilu Adabi ti jáde àfáà Kamilu Adabi ti jáde ó ti dájọ́ lórí Saheed Òṣùpá. À ń retí àwọn kùtùgbẹ́ ìwọ náà jáde jìgìnìgìnì wọ́jà jáde dájọ́ Saheed Òṣùpá. Kùkùtì olóyin dájọ́ Saheed Òṣùpá. Fatai Onítìró Ìbàdàn dájọ́ Saheed Òṣùpá. Gbogbo yín tẹ́ dìde tẹ́ ń bú bàbá Mùdírùl Markaz náà bá sọ̀rọ̀ kan ní gbogbo yẹn ti bẹ́ bọ́ta ẹ jáde kẹ́ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ yìí tó fi tó àṣírí Mufti Aládò yìí pé gbogbo àwọn làwọn ń ṣoògùn. Ìwọ tó bá sọ pé Kùránì Báíbùlù onísàkámà ń jẹ́ ni torí pé Al-Kùránì ànígbàgbọ́ nú ẹ̀ àtàwọ́rá tí ń ṣe Bíbélì mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ nú ẹ̀ ìwọ tó bá sọ pé òun nígbàgbọ́ nú ẹ̀ ò ti di kèfèrí. So gbogbo àwọn mùsùlùmí táàlù kan sọ pé law anzalna hadha al-Qur'ana ala jabalin tábà sọ Al-Qur'ani kalẹ̀ sórí òkè la ra'aytahu khashi'an mutasaddian kò sí ṣòro náà láyé ìtẹ̀tẹ̀jú Al-Qur'ani kọ̀tẹ́ni tí ṣòro náà níṣẹ́ lọ́wọ́ di wípé ní àwọn àáfàá wa ń rú àdó káàkiri àtúmọ̀ sọ̀pọ̀ tí wọ́n lórí àdó tó fi já sí wípé ní Saheed Òṣùpá fi wá jáde fi wá ní scam ni. Gbogbo ẹ̀yin tẹ́jẹ́ followers Mufti Aládò yìí tẹ́ ń support ẹ̀ gbogbo bí ó ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá jáde kẹ́ ẹ dájọ́ Saheed Òṣùpá kò ní dáa fún yín tọmọtọmọ. Àlùbáríkà Kùránì tẹ́ ẹ sọ di yẹpẹrẹ lọ́dọ̀ àwọn tí ò nígbàgbọ́ Ọlọ́run ó fìyà jẹ yín látẹ̀yìn bí nẹ́ẹ̀tì máa ṣẹ̀sìn tó fi jíjọ́ gbọ́dọ̀ àlùkìyámà. Àlùbáríkà làwọn àáfàá tí wọ́n jìyà bàbá Sheikh Adam tí wọ́n jìyà láti fi agbára Kùránì fi lọ́lẹ̀ tẹ́ wá sọ di yẹ̀yẹ́ Ọlọ́run ó torí ẹ̀ yóò fìyà jẹ yín. Mufti Aládò àṣírí rẹ̀ ti tú Saheed Òṣùpá ti tú àṣírí ẹ̀. Akí gbogbo àwọn tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí pé ń tó ṣẹlẹ̀ báyìí tí ẹ bá ṣe pé Mufti Aládò tó kó ẹ̀gbin burúkú báyìí bá wa ẹ̀yin àfáà gbogbo àti Saheed Òṣùpá ti mà sí yín náà. Gbogbo àwọn àfáà tí wọ́n sọ̀pọ̀tì Mufti Aládò yìí eléri ibùjọ ní gbogbo yín. Àtàwọn afọ́tọ̀ sọ pé ẹjọ́ yìí àmọ́ bá ṣe dáa tábà dáa tán àbí ẹ̀yin tẹ́ ń jáde tẹ́ ń sọ̀rọ̀ pé Mufti Aládò yìí àdó tó lò yóò dáa. Gbogbo àwọn tí wọ́n sọ pé tó bá ṣe tán mo lè fojú sí ọ̀dọ̀ Saheed Òṣùpá báyìí. Ń bọ̀ lójú yín wà lọ́dọ̀ Saheed Òṣùpá. Lẹ́yìn eléri burúkú tẹ́ ẹ̀sùn òdodo mọ́ ètò dá sí pé gbogbo yín ti dẹ́lẹ́bọ gbogbo àwọn alùsùn náà ti dẹ́lẹ́bọ màtó pé tán fi lọ gbẹ́sà ojú lójú nu lójú gbogbo ọmọ sọ̀pọ̀tì Mufti Aládò kí Mufti Aládò ọ̀jáde kọ́ dájọ́ Saheed Òṣùpá
kó sọ wípé ní Saheed Òṣùpá fún tó ti sọ sí Al-Qur'ani báyìí ó ti di kèfèrí gbàtọ́ jẹ́ sí pé ní tí ẹ̀ ní Saheed Òṣùpá rí ló fi sọ tó sọ̀hún ó mú tẹ̀sùbá dání báyìí tẹ̀sùbá ni mo mú dání yóò máa ṣe hurú lóde àdó sì mẹ́lápò rẹ irú yín tí Saheed Òṣùpá ń bá wí nù àṣírí òtítù nísìnyí ó mú tẹ̀sùbá dání aláwọ̀ àdó ní sì mẹ́lápò rẹ ẹni tó wá dó ti Ọlọ́run tó dó ti àná Muhammad sallallahu alaihi wasallam tó dó ti Al-Qur'an tí wọ́n mú bá dájọ́ pé ní Qur'anuna dir'un lana yakina fa in tamassakna bihi udina Al-Qur'an làwádìí mú Al-Qur'an lágbára Al-Qur'an ni àwọn afá fi lé wa lọ́wọ́ Al-Qur'an Sheikh Ibrahim fi lé wa lọ́wọ́ Al-Qur'an ni bàbá wa Sheikh Ahmed fi lé wa lọ́wọ́ Al-Qur'an ni bàbá Alágbàjí fi lé wa lọ́wọ́ ẹ wá sọ ìsìláàmù ẹ sọ Al-Qur'an di yẹpẹrẹ lọ́dọ̀ àwọn èèyàn Saheed Òṣùpá fi wá ń jẹ́ nígbà tó pé sàkámọ̀ ń jẹ́ ní la ilaha illallah kí lẹ fẹ́ fi lójọ́ fọ́lọ́run gbogbo ẹ̀yà àlùsùn náà tí ẹni yìí tí aládò yìí ń kí mẹ́sàn-án mẹ́wàá tí sọ pé ẹ ṣeun ẹ dó tí òdodo ẹ jáde kẹsàn lórí ọ̀rọ̀ Saheed Òṣùpá yìí o tẹ́ ẹ bá sọ̀rọ̀ lórí ẹ ní sórí ẹ láyé tó ẹ fáwọn sọ pé ní àwọn tó yẹ sí pé ní wọ́n mú nǹkan mi lẹ́yìn òun Ọlọ́run ulaika humul khasirun Ọlọ́run ní ẹni òfò ní wọn òfò lómi ẹ̀fọ́n sí òfò lẹ́sẹ̀ o gbogbo ẹni tí ó bá jáde kọ́ tara lórí ọ̀rọ̀ yìí kọ́ mọ̀ pé ní dáméjì burúkú ni mufti aládò yìí dá sínú ìsìláàmù wàláhì làzim kò ní sórí rẹ o ìsìláàmù ó hun o ànábì ó bi léèrè o ẹ wo society wa ní Nàìjíríà ẹ wo society wa nílẹ̀ Yorùbá ẹ wo àwọn ẹlẹ́bọ àwọn oníṣẹ̀ṣe àwọn là ń bá ṣe tẹ́lẹ̀ ọwọ́ adìyí pé ní Saheed Òṣùpá náà tó wà fẹnu sí báyìí nísìn ya subhanallah Ọlọ́run ìsìláàmù dọwọ́ rẹ o mufti aládò tó bá jáde kó wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ yìí wàlá anta mal'un fi dunya wal akhirah billahi agbára Sheikh Adam tí wọ́n jìyà fún Islam yìí tí wọ́n fi kọ́ ọ lẹ́kọ̀ọ́ wallahi làásìm yóò fìyà jẹ ọ́ ọlá pé tí bá Sheikh Adam tẹ́mi wọ́n bọ́lé lórí náà lọ́rọ̀ Islam yìí ni wọ́n wá sọ di yẹpẹrẹ ó lè mórí bọ́ o wallahi ó lè mórí bọ́ o ọ̀bẹ̀bẹ̀ ó lè mórí bọ́ mọ́ o ti kọ̀ fàtà kọ́ lùlẹ́ ìta ó ti bọ́ fún ọ kò ní jù báyìí náà lọ salamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh ìbànújẹ́ burúkú ni mufti aládùn ìkọ́bá Islam